èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lètò ètò ní ẹwà èdè. So alhamdulillahi lazi ahyana ba'dama amatana wa ilayhi nushur. Alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Akíyín nílé lóko lájò lẹ́yìn òde níbikíbi láyìíkáyè tí ẹnìkọ̀ọ̀kan yín wà. Orúkọ mi kò yí padà rí, Àdìó Shakir ọmọ àwọn bíbí nílùú Ìsàkété nílé ẹbí Adéṣíyàn. Bẹ́ẹ̀ ni èmi gangan lèmi ò ní fi ẹlòmíràn ṣe mí. Ẹ̀yin gangan ni ẹ̀yin náà o, bẹ́ẹ̀ ni wọ́n ní fi ẹlòmíràn ṣe ẹ̀yin gangan. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Ẹwà Èdè ní gbogbo ọjọ́ Ajé tí a máa ń pàdé gẹ́gẹ́ bí ìṣe wa. Ó ti dàṣà, bẹ́ẹ̀ ni ó ti dàṣà Sunna TV Yorùbá wípé gbogbo ọjọ́ Ajé ká máa mú ètò yìí wá fún àǹfààní onírànà àwọn ìdílé tí ó dàbí pé kùdìẹ̀kudiẹ ìbẹ̀ǹbẹ̀ ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn èèyàn wa ká máa gbé sí afẹ́fẹ́. Kẹ́yìn tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n nílé kẹ́ máa bá wa dá sí pẹ̀lú onírànà àwọn ìmọ̀ràn yín. Akíra wa lọ́jọ́ tòní wípé kí a kò dédé àsìkò yìí kásìkò bí ojú ọjọ́ ti ṣe rí. Èmi nìkan kọ́ ni mò ń bẹ níbí, ẹ̀yin náà ti mọ̀ wípé ẹnìkan kì í jẹ́ àwádé, ọ̀pọ̀ èèyàn báyìí là ń pè ní jàmá. Ní ilé agbára lọ́hùn-ún, Yusuf Dauda tí àdàpè rẹ̀ jẹ́ Yuslove, bẹ́ẹ̀ ni ọmọ màmá ẹ̀ ọkọ ìyàwó ẹ̀. Òun náà ni amójú ẹ̀rọ tí ń bá mi yí lọ yíbọ̀. Òun àti Àgájà Abdulmalik ni wọ́n jọ wà ń bẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Ìyáàfin Alájà Alasanda Ganiat, àwọn náà ni ayàwòrán tí wọ́n dojúkọ mí tàjọ ń wòra wa ní yàrá agbára ní àyín. Àtàrà ara wa yìí a kí olùdásílẹ̀ Sunna TV Yorùbá, àwọn ọmọ bàbá wa alọ́mọ lè gbàgbé Alhaji Sefu Saka Àríkọ́ṣe Super, àwọn ọmọ wọn tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó Alhaji Abdulrazak Sefu Saka, Alhaji Musa Saka àti Alhaji Yakub Saka. Gbogbo wọn yìí wọ́n náwó nára nítorí kí ayé lè dára fún gbogbo mùsùlùmí àgbáyé látara wáàsí ṣíṣe ní Sunna TV Yorùbá tí ẹ̀yin kan sì wà tó jẹ́ wípé ọkọ̀ ọ̀la yìí tí wọ́n gbé kalẹ̀, ẹ̀yin àti wọn náà ni ẹjọ́ ń wọ ọkọ̀ náà. Kí Ọlọ́run ọba kó jẹ́ kí àwa àti yín kájọ gúnlẹ̀ sí èbúté dáadáa. Tó lẹ́yìn wọn a kí olóòtú àgbà tí wọ́n jẹ́ elétò ní Sunna TV Yorùbá, Alhaji Dr. Abdulrahim Shitu Sani tí wọ́n jẹ́ àwọn ọmọ bàbá wa alọ́málẹ́gbàgbé. Alhaji Shitu Sani ní ìlú Sakété, bàbá Markaz, bẹ́ẹ̀ ni bàbá Markaz. A kí wọn a sì kí gbogbo àwọn elétò lọ́lọ́kan òjọ̀kan, àwọn àlùfáà, àwọn ìmáàmù, àwọn onímímọ̀ tí wọ́n ń gbà bí yìí tí wọ́n ń náhun tọ́lọ́hun ọba fún wọn látara kí àwa tá a jẹ́ mùsùlùmí kí a lè máa gbọ́ kí l'Ọlọ́hun ọba sọ, kí l'Ànábì sọ. A kí gbogbo wa o
láì dá ẹnìkan sí wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ní báyìí gẹ́gẹ́ bí iṣẹ́ wa lóòrèkóòrè ẹ ti mọ̀ wípé bí ètò bá ti bẹ̀rẹ̀ báyìí ìmọ̀ràn òòjọ́ òun náà ni abala alákọ̀ọ́kọ́ tí a fi ń bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Agbé Ọlọ́run ọba tóbi. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba tóbi ju gbogbo ohunkóhun lọ. Ọba tó ti tóbi ju gbogbo ohun tó tóbi lọ. Ìmọ̀ràn òòjọ́ wa tọ́jọ́ tòní àgbéyà látara àwọn nǹkan tọ́lọ́run ọba dá. Òótọ́ ọ̀rọ̀ ni wípé Ọlọ́run ọba ló dá gbogbo ayé. Ọlọ́run tó dá gbogbo ayé òun náà ló sì dá gbogbo nǹkan tí ń bẹ nínú ayé náà. Nígbà tá a wà nílé kí wọ́n kọ́ wa wípé bí i ṣe ta'rifu rabbaka a'rifu rabbi bí alamati kasirati minha al-laylu an-nahar wa shamsu wal qamar wa nujum. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wa nílé kí wípé kí ni àwọn àmì tí a lè fi máa júwe Ọlọ́run ọba fúnra ara wa bí kì bá ṣe látara àwọn nǹkan tí Ọlọ́run ọba dá. Nínú àwọn nǹkan tọ́lọ́run á dá yìí ó dóhùn, ó dóṣùpá, ó dá sánmà, ó dálẹ̀, ó dá àlìjànú, ó dáwà èèyàn, ó dá ẹranko, ó dá igi, ó dá oríṣiríṣi àwọn nǹkan yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn ẹranko. Ọlọ́run ọba tó dá wọn kìíní yìí ó tẹ̀ wọ́n lórí ba fún wa. Ọlọ́run ọba tó dá ẹranko ó tẹ̀ wọ́n lórí ba fún wa. Ẹran màálù ni Ọlọ́run ọba ló fún wa. Ajá, ẹlẹ́dẹ̀ Ọlọ́run ọba ló dá. Ràkúnmí, ejò, gbogbo àwọn kìíní Ọlọ́run ọba náà ló dá wọn. Ológbò, pẹ́pẹ́yẹ, ẹdìyẹ Ọlọ́run ọba náà ló dá. Ọlọ́run ọba tó wá dá àwọn nǹkan yìí ó wá ṣe àwọn nǹkan léèwọ̀ fún wa. Èèwọ̀ tó ṣe wọ́n ní kìí ṣe wípé ká máa wá tìtorí wípé Ọlọ́run ọba ní ká má jẹ ajá àbí ká má jẹ ẹlẹ́dẹ̀ láwa tìtorí wípé ní ìgbà tí Ọlọ́run ọba ti ní nǹkan yìí kò dá ẹ má ṣe, nǹkan yìí ò dá ẹ má fi ìbánu, nǹkan yìí ò dá ẹ má jẹ, ká wá sọ wípé àfẹ́ máa wá tà àbí ká máa wá ná nínú owó tí wọ́n fi ń ṣe òwò kìíní wọ́n ní haramu ni. A ti mà gbogbo àwa tá a wà níwájú amóhùnmáwòrán wa yìí a ti mà wípé fún mùsùlùmí ẹran ẹlẹ́dẹ̀ ni, ẹran ajá ni, kì í ṣe ẹran wa ní jíjẹ. Bí ó ti ṣe wá jẹ́ ẹran wa ní jíjẹ ni bẹ́ẹ̀ náà ni a ò gbọ́dọ̀ wà níbi tí wọ́n ti ń tà dípò pé a ó máa bá wọn tajà. Ohun tá ní ká má jẹ tán ṣe léèwọ̀ fún wa kò wá tọ́ wípé ká wà níbi tí wọ́n ti ń tà dípò pé a sọ wípé à ń bá wọn mójútó. Kò tọ́ kí mùsùlùmí gan kóhun náà kó máa ta irú nǹkan bẹ́ẹ̀ àbí kó máa fi ṣe nǹkan sìn tí ó máa sìn nílé. Lára rẹ̀ náà láti rí oríṣiríṣi àwọn mùsùlùmí tó jẹ́ wípé àtàwọn àtajá wọ́n jọ ń ṣeré ní inú ilé wọn ni. Bẹ́ẹ̀ ni ẹ wò ó Ọlọ́run ọba ṣàwọn kìíní ilé ìwọ̀ fún wa nítorí wípé ẹran ìdọ̀tí ni. Ẹran kí ni mo pè é? Ẹran ìdọ̀tí ni wọ́n. Ṣùgbọ́n àkíyèsí tá a fẹ́ wá pera wa sí lórí ìmọ̀ràn òòjọ́ lónìí a ò sí bí fún wa sí. Òun ni wípé bọ́lọ́run ọba ti ṣe àwọn nǹkan yìí ilé ìwọ̀ fún wa kò wá ní ká wá mú àwọn nǹkan náà ká máa lù wọ́n pàṣán. Ẹlòmíì nítorí wípé ajá ó dúró ó ń gbó lásán yóò sì múgi yóò sì lu ajá alájá. Ẹlòmíì ó ti ro nítorí wípé òun ò yí jẹ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ bá kọjá ní wájú ilé rẹ̀ lásán tẹ́lẹ́dẹ̀ kò sì súnmọ́ yóò múgi yóò sì lu ma ẹlẹ́dẹ̀ lérí. Gbogbo àwọn kìíní yìí kìí ṣe ohun tí a gbọ́dọ̀ máa bá
lọ́wọ́ mùsùlùmí ó yẹ ká máa bọ̀wọ̀ fún gbogbo nǹkan tí a bá ti rí wípé nǹkan abẹ̀mí lélẹ́yìí ká máa wọ Ọlọ́run látara àwọn akíní yìí ká mọ̀ wípé ẹ̀mí tọ́lọ́run bá fún wa táwa mí nírọ̀rùn ìṣẹ̀mí kan náà làwọn náà ń lò ní báwọn náà ti ṣe wá ń lò ṣẹ̀mí ní àwọn náà ń tọrọ àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run ká má wá tara àwọn akíní yìí fi dẹ́ṣẹ̀ àkíyèsí pàtàkì tá ní ká pera wa sí lónìí nìyí kì í ṣe pé torí pé Ọlọ́run ọba ní ká má jajá ká má jẹlẹ́dẹ̀ ní ká máa wá rí gbogbo ajá alájá ká máa rí àwọn ajá alájá ká máa lẹ̀ wọ́n lóko ká máa rí ẹlẹ́dẹ̀ ká máa jugi fún wọn bí o bá lọ lu ajá èèyàn kan pa bájá ò sì dọ́dọ̀ rẹ tó bá lọ lu ẹlẹ́dẹ̀ kan pa tí ò sì dé sọ̀ rẹ torí pé wọ́n ní ẹ má jẹ́ ìwọ wá mu nímú pé àyìn tí ẹ fẹ́ rí ni ẹ jẹ́ kí ìwà rere kó kún ẹ̀ṣọ́ ìwà rere kó kún ọ̀ṣọ́ tá à ń dá gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí pé ìwà rere òun náà ni ọ̀ṣọ́ ọmọlúwàbí kí Ọlọ́run ọba aláwùrábí díẹ̀ tá a gbọ́ yìí tó bá dé ti wà kó dòdìdì ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa ìwòsàn. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ẹ tún káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí sórí ètò yín ẹwà èdè abala kìíní ti kọjá abala ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìwòsàn lọ́jọ́ tòní èyí náà ti máa wí pé alárààgbà ìdániwá a fẹ́ sọ̀rọ̀ nípa àrùn kan àìsàn kan tí à ń pè ní jẹ̀dọ̀jẹ̀dọ̀ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ó jẹ́ àìsàn kan tí ó burú jáì olóyìnbó faransé wọ́n ń pè ní hepatite ó wà lóríṣiríṣi tó sì ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú kàkà tí kálukú lọ wá egbò àti ewé láti fi wora rẹ̀ sàn kàkà kí oníkálukú gbìyànjú láti lè lọ tọ́jú ara rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ilé yẹ̀bíwò ni wọ́n ń lọ sọ́tún ilé adáhunṣe ni wọ́n ń lọ sósì nítorí wípé ìgbàgbọ́ tiwọn ni wípé kò sí ohun tó gbọdọ̀ ṣe ẹ̀dọ̀ wọn bí ìbáyé ṣe àṣàsí lóòótọ́ àṣàsí ń bẹ ṣùgbọ́n àìsàn ara náà ń bẹ o lónìí àwọn bàbá wa Sheikh Abdulhakeem Aburifada àwọn náà ni ọ̀pọ̀ òtò súnkàn ẹ sálámà sí àwọn ará ilé bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo wa ní ojúlé iṣẹ́ tí a ń bẹ yìí ní Sunna TV kí Ọlọ́run kí ó san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san rẹ̀ kọ́lọ́run mọ́sálá ìdúró tí wà. Naam, ìbéèrè tí ẹ béèrè nípa tí a ń pè ní hepatite àti hepatite A àti B àti C òun la fẹ́ mẹ́nubà. Àárẹ̀ yìí òun ni Yorùbá ń pè ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ó ní í ṣe pẹ̀lú ẹ̀dọ̀. Kí ni àwọn nǹkan tí máa ń fa sábàbí àárẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tá a máa ń sábà sọ gbogbo àrùn pátá òun ni Ọlọ́run lè fi ṣe àdánwò fún èèyàn. Gbogbo àrùn pátá ni ọ̀tá lè gbà wọlé ló lè gbàbẹ̀ wọlé síyàn lára. Ọ̀tá lè sàsíyàn pẹ̀lú èyí tó bá jẹ́ àárẹ̀ bẹ́ẹ̀ náà ni àárẹ̀ hepatite tá sọ yìí. Bákan náà gbogbo in tó bá ti jẹ mọ́ hepatite tó bá já sí pé àwọn òbí èèyàn bá ti ní lára èèyàn lè jogún ẹ̀. Tọ́yìb, báwo ni àwọn nǹkan wọn látún lè rí pé ó lè fa sábàbí ẹ̀? Inú àwọn nǹkan tó lè fa sábàbí ẹ̀ ni pé tí ẹ̀jẹ̀ èèyàn ẹni tó bá ní tí ẹ̀jẹ̀ ẹ bá ti kàn ẹ́ lẹ́jẹ̀ lọ mọ̀ pé ìwọ náà lè kó láti bẹ̀. Ẹni tí ó bá ní àìsàn hepatite yìí tí ẹ bá jọ ń jẹun tó já sí pé òun lo ṣíbí rẹ̀
tẹjọ́ ń rò pọ̀ ń gbogbo ìgbà síbi tí ó lò náà ni wọ́n náà ń lò wọ́n náà lè kó láti bẹ̀. nínú àwọn ọ̀nà tá a lè gbà fi kó nìyẹn. bákan náà nínú àwọn ọ̀nà tí èèyàn lè gbà fi kó hepatitis ó ní pé kíyàn máa mu sìgá kó sì máa mu ọtí kí sìgá àtọtí yẹn kó ti wá ba ẹ̀dọ̀ jẹ́ àárẹ̀ yẹn yóò bẹ̀rẹ̀ fún èèyàn. nínú àwọn nǹkan tí ó lè fà á nìyẹn kíyàn kó hepatitis. lẹ́yìn àwọn eléyìí kí wá ní àbí ńgbà míì tí ọ̀rá bá pọ̀ tó bá wá lọ ṣe sára ẹ̀dọ̀ tí wá lọ lẹ̀pọ̀ mọ́ ẹ̀dọ̀ àbí gbogbo àwọn ara náà gbogbo àwọn nǹkan nú wọ́n ní bóyá nǹkan kan nìyẹn lò tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láàrin wọn ó lè fa hepatitis B pàápàá ó sì lè fa ti A ó lè fa C pàápàá. àmì tá fi mọ̀ pé ó dé ara èèyàn ni pé kéèyàn mọ ìyàgbẹ́ gbùrù ó ti yé nísìn kéèyàn mọ ṣígbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àbí kéèyàn mọ bì. inú àwọn nǹkan tó lè fa sábàbí ẹ̀ mo gbàgbé ọ̀kan tẹ́lẹ̀ ara ẹ̀ náà ni pé kéèyàn mọ ṣí oògùn lò tí wọ́n bá kọ ewé fún èèyàn pé báyìí báyìí ni kó ṣe lò kó mọ́ lò bó ṣe sọ kó lò bó ṣe wù ú. ó lè jẹ́ ewé òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ń ṣí lò òun náà mọ́ ń fà. kí wá ní àmì tá fi mọ̀ pé n ti ń ṣe wá. inú àwọn àmì náà ni pé yóò mọ rẹ èèyàn púpọ̀. inú àwọn àmì yẹn òun náà ni pé bíbì ìyẹn mọ̀ bì lọ́pọ̀lọpọ̀ gbà ìyẹn mọ̀ yàgbẹ́ ìgbẹ́ gbùrù ìyẹn sì mọ̀ yà. gbogbo àwọn àmì yẹn inú àwọn àmì tá a fi mọ̀ pé ń ṣe èèyàn ni. táàmì bẹ́ẹ̀ ó bá ti rí kò wọ́ ọ̀nà kò sáré kò tètè bẹ̀rẹ̀ sí mọ́ lo ewé sí. inú àwọn ewé tá a mọ́ ń lò sí tí sì mọ́ ń ṣiṣẹ́ dáadáa lórí ẹ̀ tí mọ́ ń ṣiṣẹ́ fún dáadáa tọ́lọ́ mọ́ ń lò sábàbí gan òun náà ni pé kó lọ wá jaune d'œuf nǹkan nú ẹyin ìbílẹ̀ ni ẹyin adìẹ ìbílẹ̀ jaune tí ń bẹ́nu ẹ̀ yẹ́lò tí ń bẹ́nu ẹ̀ òun ló ó yọ sínú kọ́ọ̀pù kan ó wá bu omi ọsàn wẹ́wẹ́ tí ó tó bí ṣíbí 5 sí 6 ó bù sí ó wá da alábùkún ó já bí 2 sí ó pò pọ̀ dáadáa tó bá mú bẹ́yẹn ó bá jọ́kì tó bá tún lò bẹ́ẹ̀ ó bá lò bẹ́yẹn fún bí ọ̀sẹ̀ kan pẹ̀lú ògo Ọlọ́run ó ṣàfẹ́kù ẹ̀ bí idhnil hayyil qayyum. inú nǹkan tí èèyàn tún lè lò fún òun ni pé kéèyàn wá èèpo igi kan tí à ń pè ní igi manga èèpo ẹ̀ ìyẹn yóò wá èèpo igi manga yóò gùn dáadáa tó bá ti ṣìn dáadáa ni yóò gùn tó bá ti gùn yóò wá dà sínú kàsírọ́ọ̀lù yóò bu omi ọsàn wẹ́wẹ́ sórí ẹ̀ kómi ọsàn wẹ́wẹ́ yẹn ó kéré jù kó jẹ́ bí lítìrì 1 àbọ̀ ó kéré jù nìyẹn àbí tí yóò bá jẹ́ lítìrì 2 àbí jù bẹ́ẹ̀ lọ kéèyàn wá ṣe kó ṣe bí 40 minutes lórí iná àbí 45 minutes kéèyàn fi ṣe lẹ́yìn ẹ̀ka wá sọ ká ṣe síbi kan kó ń tọ̀hún kó mọ mu ṣíbí 6 láàárọ̀ ṣíbí 6 lọ́sàn ṣíbí 6 lálẹ́ òun náà mọ́ ń gọ́ gan Ọlọ́run mọ́ ń lò sábàbí gan bí idhnil hayyil qayyum tí wọ́n bá ń lò bẹ́ẹ̀ inshallah yóò rí àlàáfíà yóò sì rí ìwòsàn. bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá wá ewé tìmátì àti atalẹ̀ àti ayò tó ṣe méjèèjì pọ̀ tí bá ń mu omi ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run lòun náà ń sábàbí. nínú kan tí wọ́n lè lò ní pé tí wọ́n bá rí zeytun ìdò olive kó mọ mu ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lọ́sàn ṣíbí kan lálẹ́. èèyàn bá sì rí nigel ìyẹn haba sauda kó mọ jẹ kó mọ bú sẹ́nu kó mọ jẹ kó mọ omi tútù sórí ẹ̀ ìyẹn náà mọ́ ń gbọ́ hepatitis gan ó lè jẹ́ A ó lè jẹ́ B ó sì lè jẹ́ C mọ́ ń gbọ́ gan. nínú nǹkan tá a tún lè lò òun náà ni pé téèyàn bá ní
ká sọ pé èèyàn bá ní èèyàn bá rí bó la ń pè a ti sọ̀rọ̀ haba sauda tẹ́lẹ̀ inú nǹkan tí èèyàn tún lè lò lórí ẹ̀ ara ẹ̀ náà ni pé a sọ̀rọ̀ kíní kan tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní kúrúfà yẹn gẹ́gẹ́ tí èèyàn bá rí òun náà tí bá ń lò pẹ̀lú omi tútù yóò mọ̀ dá sẹ́ni yóò mọ̀ fún mi fi tí lọ ìyẹn náà mọ̀ ń ṣiṣẹ́ fún inú nǹkan ta tó lè lò ó náà ni pé tí èèyàn bá rí ìtọ̀ ràkúnmí yẹn kó mọ mu ṣíbí méjì ní àárọ̀ ṣíbí méjì lọ́sàn ṣíbí méjì lálẹ́ tó wáyá sí pé wàrà ràkúnmí ló sì rí náà kó lò bẹ́ẹ̀ kó mọ̀ lò bẹ́ẹ̀ pẹ̀lú àánú Ọlọ́run gbogbo àwọn nǹkan tá a wí èyí tí ó bá wà ní àrọ́wọ́tó kí èèyàn bẹ̀rẹ̀ sí lò inshallah yóò rí ìwòsàn kí Ọlọ́run kí kó ṣọ́ wa níbi àárẹ̀ tí ó kéré àti èyí tí ó tóbi wọ́n lájẹ́ kan ṣọ́ Ọlọ́run wallahu a'lam. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. tó alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Allah jazakumullahu khairan kaseera Ọlọ́run ọba yóò bá mi pa yín lé yóò sì fún yín ní adápadà oore eléyìí tí ẹ ń ṣe ní ìgbàkúgbà lóòrèkóòrè èyí tí ẹ tọrọ kọ́bọ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni láti lè máa pín ìmọ̀ tí Ọlọ́run ọba bùn yín fún ìwòsàn fún oríṣiríṣi àwọn ẹni tí oríṣiríṣi àìsàn bá jà Ọlọ́run ọba yóò bá mi dúpẹ́ fún yín inshallah bí qudratillahi ta'ala. tó ní báyìí ohun tí ọ̀pọ̀n tó sókà lẹ́ẹ̀kan náà láì ní dènà pẹ̀nu òun náà ni abala gbòógì gbàǹkọ̀gbì tí a mọ̀ sí ọgbọ́n àgbà. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. tó ẹ káàbọ̀ padà sí orí ètò yín ẹwà èdè ní abala ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣe àwòṣe. ní ọjọ́ tòní tí ń ṣe ọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2024 tí à ń bẹ nínú rẹ̀ yìí. ohun tí àrímúwá lọ́jọ́ tòní arákùnrin kan ni arákùnrin yìí aforúkọ bò láṣìírí ó ní bẹ́ẹ̀ ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ níbí yìí arákùnrin yìí ń sọ fún wa wípé òun fẹ́ràn ìyàwó tòun níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìgbà tí àwọn mara àwọn ń bá eré àníyàn àwọn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ títí lẹ́yìn ọdún bíi 4 làwọn tó wá pinnu láti ṣe ìgbéyàwó. àwọn sì ṣètọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ àti bí ó ti ṣe yẹ lọ sí sàkání àwọn òbí ìyàwó tòun. ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn ṣe kinní yìí ìgbéyàwó náà ló kàn lẹ́yìn ẹ̀. àwọn padà ṣe ìgbéyàwó náà dáadáa ó sì ń dárinrin. ẹ sì mọ̀ wípé èrè ìgbéyàwó kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ bí kì bá ṣe ọmọ bíbí. ọmọ bíbí òun náà ni èrè ìgbéyàwó. ìyàwó òun ó finú ṣoyún lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba gbọ́ àdúrà rẹ̀ lẹ́yìn oṣù bíi 2-3 ni àyà ara yìí wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. àwọn wò sọ́tún wò sósì kí ni ohun tó lè fà á ló fi di pé àwọn di èrò ilé ìwòsàn. ilé ìwòsàn làwọn dé ni wọ́n máa béèrè àyẹ̀wò. àyẹ̀wò yìí wọ́n ń pe orúkọ rẹ̀ ní electrophorese lédè Faransé
electrophoresis jẹ́ àyẹ̀wò kan tí àwọn oníwòsàn òyìnbó wọ́n fi máa ń wo inú ẹ̀jẹ̀ láti mọ̀ bóyá ǹjẹ́ díẹ̀ nínú àìsàn rúngunrúngun ń bẹ lára lágbájá àbí tàmẹ̀dò. Wọ́n ṣe àyẹ̀wò yìí fún arábìnrin yìí tí àbájáde èsì náà ó ń padà jẹ́ AS. AS lédè Faransé ó ń jẹ́ AS ní Gẹ̀ẹ́sì. Ǹjẹ́ AS tó fi wá di wípé ara rẹ ó wá ń ṣe bí ẹni pé ó ń dà ẹ́ láàmú títí débí yìí, ǹjẹ́ kí arákùnrin náà pàápàá kóhun náà kó ṣe ìgbìyànjú kó wá láti wá ṣe àyẹ̀wò ara. Nígbà tí arákùnrin yìí náà wọ́n ṣe àyẹ̀wò tọ̀dọ̀ tiẹ̀ náà, èsì àyẹ̀wò náà òun náà ń padà jẹ́ AS, ló dífá fún pé nǹkan kan náà òun náà ni ó ra gbá ló sì ra àwo lọ́dọ̀ àwọn méjèèjì. Gẹ́gẹ́ bí ìmọ̀ àwọn olóyìnbó, pàápàá àwọn oníwòsàn òyìnbó, wọ́n fi yé wa wípé ènìyàn méjì tí wọ́n bá jẹ́ AS wípé ó léwu fún ìbálòpọ̀ wọn, pàápàá èso tí wọ́n padà so lẹ́yìn ẹ̀, ó ṣeé ṣe kí ọmọ yẹn kó ní àkútàkù rúngunrúngun lára. A sì mà wípé àìsàn tá à ń pè ní rúngunrúngun yìí ajẹgunjẹran ni. Rúngunrúngun yìí ó ń run ilé, ó ń run ilé, ó ń run ènìyàn. Kí Ọlọ́run ọba kó má dá sí agbádá wa. Arákùnrin yìí ló ní ó ti sóhun kan gírí. Òun jẹ́ AS, ìyàwó òun AS, àwọn sì ti di ẹlẹ́tọ̀ ara àwọn ti so igi. Ó sì ti wà nínú oyún, kódà oyún yẹn yóò ti fẹ́ máa súnmọ́ oṣù 4. Ọ̀nà wo nìyàn ń gbà sọ̀rọ̀ eléyìí? Ṣé kí àwọn máa bá ìfẹ́ àwọn bọ̀, àbí kí kálukú kó ṣèpínyà lẹ́yìn ìgbà tí àwọn bá bímọ tán, àbí ṣé káwọn ní sùúrù káwọn bímọ náà káwọn wo èso tí ọmọ náà yóò padà jẹ́? Arákùnrin yìí sì ń tẹnumọ́ wípé látìgbà tí ó ti lóyún náà ni ó ń ta mí, ń ro mí, ẹ̀yìn ń dùn mí, ẹ̀yìn ń jẹ mí, inú ń run mí, abẹ́ inú ń ta mí, ẹsẹ̀ ń kan mí, gbogbo ẹ̀ náà lóòrèkóòrè. Ìgbà tó sọ àwọn kàngéré náà làwọn fi ní káwọn lọ sí ilé ìwòsàn, ni ó fi di pé àyẹ̀wò yìí táwọn ò rántí ṣe nígbà tí àwọn máa ra àwọn, kó tó di pé àwọn fi ẹnu kò sí wípé káwọn máa bá ẹ̀rí àníyàn bọ̀. Ẹ̀rí bí làyẹ̀wò bá yọ èsì yìí jáde wípé AS ni lágbájá, AS náà sì ni ìyàwó. Àtọkọ àti ìyàwó àwọn méjèèjì jẹ́ AS. Kí là ń ṣe sí? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ojú òpó náà ó ti ṣí sílẹ̀ báyìí. 56 44 39 71 56 44 39 71 náà ni ojú òpó wa eléyìí tí ẹ bá wọlé dá sí orí ètò dá sétò lọ́jọ́ tòní. 56 44 39 71 ẹnikẹ́ni ti bẹ̀ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Naam. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam. Bàbá wa ọlá inú kan láti ìlú Congo. Bẹ́ẹ̀ni, ẹ kú ètò. Àwa nìyẹn, Ọlọ́run ló ní. Ọlọ́run máa fún wa ṣe. Àmín ya Rabb. A kí gbogbo àwọn tí ń darí ètò súnà akíyàn. Àwa náà ń kí yín, gbogbo ara la fi ń kí yín ní Point Noir. Ẹ bá wa sọ fún arákùnrin náà. Kó má dára ẹ̀ láàmú. Ìgbà wo ni mọ́kù ò ní kú? Ó dàbí kí dòtó sọ fún yàn ní tí àwọn dòtó kí wọ́n sọ fún yàn pé o ní àrùn sìdá lára. Ṣé bóyá tó bá sọ fún yàn gan-an àrùn sìdá lára yóò rẹ̀ ti pa ìtọ̀? Bẹ́ẹ̀ni. Torí náà ni pé gbogbo wàhálà pé ṣé káwọn máa bá lọ àbí kìnìkà. Tí ọkọ bá kọ ìyàwó torí pé ó ní ìgbé àbí kìkẹ́tẹ́ sọ ẹ̀ tó bá kọ ìyàwó ó lè ṣekú pa obìnrin náà. Àbí?
bí àwọn kan báyìí tó sọ pé òun fẹ́ fi ọkọ náà lẹ̀ ó lè ṣe kó pa ọkùnrin náà pàṣẹ ìrònú ẹ̀ ló fẹ́ wà lọ́kàn àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni torí ibi tí wọ́n ti jọ ń bá a bọ̀. kí wọ́n gba kámú fọ́lọ́hún kí wọ́n máa bá fàájì fún wọn lọ. kò sí mélòó labẹ́ lórí ayé náà tẹ́lẹ̀ rí táwọn sọ pé à ń ṣèkù à ń sá ọba sá títí ikú ló padà wá mú ẹ̀yìn náà. wàláhì kò sígbà tí mákò náà ò ní kú ẹ ṣeun. ọlọ́run lè ní èyí tí wọ́n fẹ́ bí yẹn kí kankan kọ́ mọ́ kàn wọ́n pátápátá. bẹ́ẹ̀ ni kí kankan kọ́ mọ́ kàn. máyà ṣáwù lọ́dọ̀ ọlọ́run lè ṣe fọmọ tí ń bọ̀. nǹkan máa ń jẹ́ bẹ́ẹ̀. dọ́kà pé àwọn fẹ́ kọ́ra tàwọn ó sóhun ó ti bá ẹ̀ ó fi yẹn lẹ̀. ọ̀dà gbogbo nǹkan nísìnyí ayé tuntun yára wọn nísìnyí. kó wá ewé kó súnmọ́ àwọn dókítà kó wá ewé kí wọ́n máa lò kí ẹ wá lọ ilé nísìnyí kí wọ́n sọ pé àwọn fẹ́ kọ́ra tàwọn o káwọn fi tán fi jọ bẹ̀rẹ̀ o. ọ̀dà ẹ ṣeun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. naam. àdúpẹ́ ọpẹ́ òkun lọ́dọ̀ alàgbà Ọláìnúkà alhaja Nazim bẹ́ẹ̀ ni Nazim láti ìlú Congo. akínyìn ọmọ Bisiriu akínyìn ẹ ṣeun. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mo rò wípé lọ́dọ̀ àwọn ẹlòmíì ó lè má rí bẹ́ẹ̀ torí àrùn tá à ń pè ní rúngunrúngun yìí àwọn ẹlòmíì tí Ọlọ́run ní kó yà bàrà sílé wọn tí wọ́n bá gbọ́ ohun tá à ń wí yìí bákan méjì ni ó rí lọ́kàn wọn. ẹ̀yin náà tí ẹ wà nínú ilé yín ní dédé àsìkò yìí tó dàbí ẹni wípé irú nǹkan báyìí ti sọ yín wò rí tí Ọlọ́run ọba tó ní àlàáfíà lọ́dọ̀ ó padà wò yín sàn ní ohun tí ẹ lè gbà ní ìmọ̀ràn fún òru arákùnrin yìí wípé tó bá ṣeé ṣe ẹ máa bá ìrìn àníyàn yín bọ̀ gẹ́gẹ́ bí bàbá wa Ọláìnúkà ti ṣe sọ yìí tẹ́ ẹ bá ní ìmọ̀ràn míì tẹ́ tún lè gbà wọ́n tí ó tún máa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ àbí tó bá jẹ́ wípé lọ́dọ̀ tiyín ẹ̀yin ò fàyè gbà pé kí ọkùnrin àtobìnrin tó ti ṣàfihàn ní gbangbangba wípé o bẹ́ẹ̀ bá bíra ẹ bá padà bímọ tẹ kóra yín papọ̀ tẹ́ ẹ bímọ èso tẹ́ ó padà so èso nìna òun náà yóò ní kọ́mọ́ nínú tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ojú òpó náà ṣí sílẹ̀ fẹ́nikẹ́ni àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo ẹ̀yin tí ẹ wà níwájú amóhùnmáwòrán yín lọ́wọ́ yìí fún àkíyèsí ètò yìí máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé a sì máa ń ṣí ojú òpó wa sílẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò ó látàrí kí ẹ lè bá wa dá sí ọ̀rọ̀ tá a bá gbé wá ọ̀rọ̀ náà láti ti gbé wá yìí ǹjẹ́ ọkọ àti ìyàwó wọ́n jọ bára wọn ní electrophores AS tí a mọ̀ wípé tí irú àwọn nǹkan bẹ́ẹ̀ méjèèjì bá papọ̀ tí ó bá fi so èso bí wọ́n bá fi bímọ ó ṣeé ṣe kí ọmọ náà kó lọ ṣalábàápàdé SS léyìí tí ó jẹ́ alágbára nínú àìsàn orún egun tí àwọn Yorùbá ń pè ní rungun àwọn olóyìnbó Faransé àwọn ń pè ní drépanocytaire àbí drépanocytose gbogbo ẹ̀ náà ló lọ drépanocytose tẹ́ bá ń gbọ́ wípé eléyìí ó ní drépano ẹlòmíín tí ẹ̀ máa ń pè ní drépano ṣùgbọ́n drépano gangan níbẹ̀ nínú ìwé drépanocytaire drépanocytose onírúngurúngun lọmọ tí ń lọ ní ìyá tẹ́ rí yẹn rúngurúngun dà láàmú ẹ wò ó ọmọ yìí onírúngurúngun ni o ẹ rí Ọlọ́run má jẹ́ kí a máa àìsàn rúngurúngun gbogbo ẹnikẹ́ni tí irú àárẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run ọba tó ní ìwòsàn lọ́dọ̀ yóò wọlá àsìkò tí à ń lò lọ yìí agbára rẹ̀ tó ní tó fi ju gbogbo ayé lọ kí ó bá wa fún gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ní àlàáfíà títí kan ọ̀rẹ́ wa kan náà ní ìlú Àjàṣẹ́bẹ̀ kí Ọlọ́run ọba kó bá wa bùn ní àlàáfíà
torí ẹni tí ó bá kàn náà ló mọ̀ o ọlọ́run má jẹ́ kí aburú kó kàn wá kó tó di pé a ó padà máa wá sáré sọ́tún sáré sósì. ọlá inú kan láti ìlú Congo àwọn ni wọ́n ṣíde ìpè lọ́jọ́ tòní plus 229 56 44 39 71 òun náà ní nọ́mbà tí ẹ ó tara rẹ̀ wọlé tó bá dàbí ẹni pé alákọ̀ọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń wò ó plus 229 tí ẹ̀ ń wò níwájú àmóhùnmáwòrán yín ní ìsàlẹ̀ ń bí yìí tẹ́ bá ń bẹ ní ilẹ̀ Benin ẹ má ṣòpó pé ẹ̀ ń fi plus 229 sí ẹ lè pè wá lórí WhatsApp lórí 56 44 39 71 tó bá sì yẹ ní WhatsApp ẹ lè pè wá ní direct tó bá jẹ́ wípé ilé lẹ́wà ní ìlú Benin ṣùgbọ́n gbogbo àwa tí ó jẹ́ wípé à ń bẹ nílùú òkèèrè a lè pè wá lórí ẹ̀rọ ayélujára lórí ìkànnì WhatsApp pẹ̀lú plus 229 gẹ́gẹ́ bí a ti ṣe wí 56 44 39 71 náà ni kò yàtọ̀ bó bá sì jẹ́ wípé Gẹ̀ẹ́sì náà ni ẹ ti ń pè wá ní ìlú tí wọ́n ti ń sọ èdè English lẹ́nu plus 229 56 44 3971 56 44 or 44 3971 òun náà ni ojú òpó tí ẹ gbà tẹ́fì bá wa sọ̀rọ̀ bá wa dá sí ètò tí a gbé wá ní ọ̀sán tòní ẹlòmíín tó ń bẹ ní ojú okùn náà lọ́hùn. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìyá wa ẹ káàsán. Àmì àmì ìyá wa. Àbí. Bẹ́ẹ̀ ni. Wọ́n lè bí wọn náà sí ìkankan bá ti ọmọ Ọlọ́run ló lè bí. Wọ́n lè bí ìkankan kọ́ máa ti ọmọ. Wàláì. Wọ́n máa bá fẹ́ wọn lọ. Ọ̀dà. Wọ́n ti lọ àwọn eléjòógì, àwọn etí ìṣèwé, wọ́n rẹ̀ wé. Wọ́n rẹ̀ wé lọ́sẹ̀ lòkì. Ẹ ń gbàgbọ́ wọn. À ń àgbọ́yé ni ò já sùn. Ọlọ́run ọba ló gbè wọ́n sàn. Àmín. Bẹ́ẹ̀ ti fi ilé ayé wọn. Ọlọ́run ló jẹ́ kọ́ mọ̀ nígbà wọn ní màdàmú. Àmín ya Rabb. Ọ̀dà ẹ rántí sọ orúkọ yín fún wa o. Kí la wí? Látàjà tí orúkọ yín? Orúkọ mi. Ẹrú Ọlọ́run ìyá lágbájá. Ẹrú Ọlọ́run ìyá kí ni ká kọ sílẹ̀? Ìyá Násírà. Naam, ìyá Násírà. Ìyá Násírà Ọlọ́run ò dáhùn tó pápá lọ́sẹ̀ ìwòsàn fún wa. Ọ̀dà. Naam, ẹ ṣeun púpọ̀. Pẹ̀lú ògbó náà. Àmín. Ẹ bá wa kí gbogbo àwọn tí àjàtì lọ́hùn. Naam. Salamu alaikum. Èmi jẹ́ òun pàápàá. Kí lẹ wí? Ọlọ́run ó ti wà lẹ́yìn. Àmín. Àwọn ọlọ́yẹ ṣe ìwòsàn fún wọn. Àmín. Ọlọ́run ti fi àwọn pòlíkà ìsìnyà wọn. Àmín. Wọ́n rí ìwòsàn. Àmín. Ọlọ́run ọ̀dá àìsàn tó bá fún ìwòsàn. Àmín. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run bá ti ń pè é, ọmọ lè wáyé tó bá ní àìsàn náà lára. Wàláhì. Àbẹ́ ẹ̀gbọ́n Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀. Wàláhì ẹ wò ó kódà ó kéré fọ́lọ́run láti ṣe. Ohun tó fi ń kéré jù ni Ọlọ́run fi ń ṣọlá ni. Ọ̀tọ̀. Ó ti jẹ́ ìlú. Bẹ́ẹ̀ ni. Ó ti jẹ́ ìlú. Ẹ ṣeun. Ọlọ́run ọba rí ẹ̀. Ẹ ṣeun. Àti bọ́ bá ń ṣe wá àti náà, mo ti sọ ọ́ bá ń ṣe wá àti máa ń fún pé ìwọ lẹ́gbẹ̀rẹ́ àtúnyẹ̀ sí mi náà. Àsìkò táwọn gbádùn láti ní kájà dúró náà. Ọmọ wo kò wà láwọn lẹ́nu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó dá ẹ bá wa kí gbogbo àwọn tí àjàtì lọ́hùn-ún ìyá wa Alhaja ìyá Násírà. Ẹ̀yin náà lẹ tó ṣílẹ̀kùn fún ẹni tí ń bọ̀ yìí ń bẹ lójú òkun náà lọ́hùn-ún. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín o? Ọlá inú kan náà ni mo tún padà wá. Àdájọ́ ọlá inú kan tó padà wá lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ni, èyí táwọn èèyàn eléyìí gbogbo ń jálẹ̀ nínú nǹkan tí ń ṣẹlẹ̀ yóò pọ̀. Àbí? Kí lẹ rí tó? Ipa pé ká wọ ẹ̀jẹ̀, wọ́n máa ń wọ ẹ̀jẹ̀ fẹ́lòmíì. Tó jẹ́ pé tá a bá sọ nǹkan tó wà nínú ẹ̀jẹ̀ fẹ́lòmíì báyìí, ara ẹ̀ yìí gbà á.
wọ́n ti gbé ikú sí lọ́kàn láti jọ ẹlẹ́kan náà. bẹ́ẹ̀ni. torí sábà ti ṣàlàyé pé sábà sọ pé nǹkan báyìí ní ṣe ẹlòmíwà sọ pé kò ní ọkàn tó bá ti gbé nǹkan bẹ́ẹ̀ sọ́kàn báyìí lẹ́kan náà báyìí nǹkan tó ṣe kú pa nìyẹn. nǹkan máa ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbogbo àwọn kìíní yẹn ká ṣàkíyèsí ẹ̀ ká ṣàkíyèsí ẹ̀ ìtàwọn náà ń dálẹ̀ lápò ara èèyàn gan ó pọ̀ jù lọ pàápàá. wàláhì wàláhì. ọ̀dà ṣé ohun tí. èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò bí báyìí. tí ò bá jẹ́ pé ó ti pàrọ̀ àgìlá tó fẹ́ wọ ẹ̀jẹ̀ kí lẹ fẹ́ wò ní ẹ̀jẹ̀ ẹ fẹ́ dábì kú sòrò mi nìyẹn kí lẹ fẹ́ wò ní ẹ̀jẹ̀ kò sí nǹkan kan nú ẹ̀jẹ̀ yín. kò sí nǹkan tó kí lẹ fẹ́ wò ní ẹ̀jẹ̀ mi pàṣẹ ẹ fẹ́ dábì kú sòrò mi ni pàṣẹ bá wọ ẹ̀jẹ̀ náà nísìnyí ẹni mo ní kíní báyìí mo ní kíní báyìí mo ní tọ̀hún mo ní léyìí mo ní léyìí ìrònú yẹn wà lókè èèyàn ni ẹ mọ̀ rò títí lọ́jọ́ òkìdé. bẹ́ẹ̀ni tó sì já sí wípé ọlá inú kan tó sì já sí wípé àwẹ̀jẹ̀ ikú tá à ń sá fún yìí náà yóò padà dénjọ́ kan náà ni. yóò padà kú wa yóò padà pa gómìnà ká fún máwọ̀ ẹ̀jẹ̀ ká máa bá wà jùlọ. ọ̀dà. tí o bá jẹ́ kó o ti pẹ̀lá gidá lọ́dọ̀ ká wò mẹ́fẹ́ kò ti pẹ̀lá gidá èyí ń pọ̀ mi lásán àti lọ́lẹ́ oníwòsàn àti lọ́wọ́ ẹ̀jẹ̀ àti lọ́wọ́ pa àti lọ́wọ́ àwọ̀. bẹ́ẹ̀ni ọ̀run kẹ́tí mọ́ mú jáde náà nìyẹn. ọ̀dà àmì ẹ ṣeun ẹ bá wa fi ojú òkun náà lẹ̀ fún ẹlòmíràn kí àwọn náà kan lè wọlé wọ́n tiẹ̀ ti wà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. naam ẹ ti wà pẹ̀lú wa ní Sunna TV Yorùbá bẹ́ẹ̀ bá láǹfààní àti máa gbóhùn wa. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàsán o. Ẹ káàsán. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Adé Yàtàdó Gbòmù wá. Láti Rẹ̀dẹ́. Elhaja. Isiaka Gbòmù wá. Elhaja Isiaka láti Rẹ̀ndé. Rẹ̀ndé nílùú Kútọ́nù. Nílùú Kútọ́nù. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ náà la gbé kalẹ̀ yẹn kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ tá a wí yìí. Ìgbà tí mo rí sí òótọ́ ni o. Ìgbà tí mo rí sí òótọ́ ni àti pé Nàìjíríà Ìsìlámù àti Ìsìlámù nǹkan tó ń wí ẹ̀. Nǹkan tó sọ ẹ̀ Ìsìlámù ó tó kò tẹ́rí sọ́ọ̀sì. Lẹ́sìn náà ni ó gbé ilé ẹja ni. Àwọn náà akọ́ níléèwé. Ẹlẹ́kọ̀ọ́ tí bàǹkà jẹ́ ó lè tètè ọmọ náà. Wọ́n bá bí ọmọ náà bá jẹ́ SS. Ó jẹ́ nǹkan tí àpá òyì tẹ̀lẹ̀ nìyẹn. Lọ́kọ́ ó lè tètè pé mọ́ gbà ọlọ́run ló máa wò yàn fà. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kún lè yí ọmọ náà bá dé ẹgbẹ́ àwọn akọ́wé ti ọmọ síbẹ̀. Ọlọ́run ó kún lè yí ó tún lè gbé àdú pẹ̀lú àdúrà ó tún lè yí. Wàláhì. Nǹkan bẹ́ẹ̀ tó ti kó fi ara jẹ. Nínú pẹ̀lú ní réalité kí ẹ̀ là. Àbí. Pẹ̀lú ní réalité kí ẹ̀ là ẹ̀. Ẹ̀ka ọmọ tó máa bí ẹ̀ṣẹ̀ tó máa ń jẹ́ ó sì máa ń le. Ẹ sì máa ń le. Ó sì máa ń le. Ọ̀dà. Ìjọba mú ẹ̀yìn àpèjì àgbéyàwó àti ẹ̀yìn àpá ẹgbọ́dọ̀ máa ẹ̀kọ́ jókòó yàwó kan àwọn méjèèjì kó lọ sí ẹ̀jẹ̀. Kó o nà. Ok. Ẹ̀fà ẹ̀ ká tó ṣe gbéyàwó kan yàwó fún kó lọ jẹ ẹ̀jẹ̀. Òfin kó lọ wọ ẹ̀jẹ̀ kó tó gbé àwọn jáde ká fi gbéyàwó. Ọ̀dà. Adé ni mo sẹ́nu sínú. Gracias, Ebi Plamo. Islam c'est le développement de la santé. C'est une réalité. Bẹ́ẹ̀ni, òtítọ́ ọ̀rọ̀ ni. Ẹ ṣeun. Alhaji Ishaq láti Rẹ̀ndé. Ẹ ṣeun. Ẹ bá wa kí gbogbo àwọn tí Àpápá. Wọ́n gbọ́. Ọ̀dà náà ọ̀rọ̀ tí bàbá wa wọ́n ń sọ yìí fún àǹfààní ẹni tí ò ń láǹfààní àti gbọ́ ohùn wọn dáadáa torí ó dàbí ẹni pé sáfíìsì yẹn kò ṣe dáadáa. Ohun tí wọ́n ń try láti sọ òun náà ni wípé ọ̀rọ̀ tí a gbé wá yìí wípé kì í ṣe àròsọ o, pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó ti wáyé lọ́pọ̀lọpọ̀ ọgbà.
ẹ jẹ́ kí a tún gba ẹni tí bẹ́ẹ̀ ká tó máa tẹ̀síwájú. Naam, assalamu alaikum. Assalamu alaikum. Ẹ ti wà pẹ̀lú wa ní Sunna TV Yorùbá tẹ́ bá ń gbọ́ wa dáadáa. Assalamu alaikum. Báyìí ẹ̀ bá sọ̀rọ̀ á tún láǹfààní àti gba ẹlòmíràn wọlé lẹ́ẹ̀kan náà. Assalamu alaikum tẹ́ bá ń gbọ́ wa. Naam, ẹ jẹ́ ká gba ẹlòmíì tí bẹ́ẹ̀ tí ń kalẹ̀kùn gbangba. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Kí ló kọ yín? Naam. Afa Afisu. Alfa Agoro ní Wàgà Burkina Faso. Abdul Hafiz Agoro. Afisu Agoro. Naam, láti ní Burkina Faso Wagadugu. Naam, Burkina Faso Wagadugu. Naam. Ọjọ́ mà tó mẹ́ta àti gbúrò yín tójọ́ mẹ́ta. Wagadugu. Tójọ́ mẹ́ta wọ́n jí fóònù mi gbé ni. Masha inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run ọba ó ṣe ń rọrùn insha Allah. Na ẹ bá wa dá sí ètò yìí náà. Bẹ́ẹ̀ni, a kì í pé ẹ kú ètò. Ọlọ́run ọba ní ọmọ àgbà títò. Insha Allah. A fi kékeré kí gbogbo àwọn afá kọjá níbí. Tí wọ́n fún wa lóúnjẹ mi. Ọlọ́run jẹ́ kí a bá níbi tó ti gbé lérè. Àmín ya Rabbal. Àwa ní fi ṣẹ́gbèsè lọ́jọ́ tó gbéǹde o. Àmín, àmín. Náà nípa ètò. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ni pé kìí ṣe gbogbo ohun tí ẹ̀dá bá sọ náà ló lè mú wá ṣiṣẹ́. Bẹ́ẹ̀. Àìmẹ́ni àwọn tó wẹ́ pé tí wọ́n bá lóyún tó jẹ́ pé àwọn lòtó máa sọ fún wọn pé ìbejì ló máa bí ìbẹ́ta ló máa ọ̀kan ló máa bí tó jẹ́ pé kò ní rí bẹ́ẹ̀ abọ́kùnrin ló máa bí obìnrin ló máa bí tí ò ní rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá òun lọ́mọ kọ̀kọ̀ kí wọ́n bímọ yẹn lẹ́yìn ìgbà tó bá bímọ yẹn tí ọlọ́wọ́n bá ní kí Àìṣà kan wọ́n sí lára ọmọ yẹn tọ̀ wọ́n lè máa bá eré àníyàn wọn lọ. Tí ó bá jẹ́ pé báwọn olùtó tó ṣe sọ ẹ̀ náà ni tí ó bá jẹ́ pé báwọn olùtó ṣe sọ ẹ̀ náà ni ó di túláàsì kí wọ́n pínyà torí pé a ti rí àwọn tí wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ rí tó yẹ pé wọ́n pínyà tí èsì pé ìfẹ́ ara wọn ni wọ́n fi pínyà. Àwọn olùtó wọn sọ fún wọn pé tí wọn ò bá pínyà wọn ò lè rọ́mọ bí lóòótọ́ nígbà tí wọ́n ti pínyà wọn kálukú lọ bímọ. Àmọ́ kí wọ́n bímọ yẹn ná kí wọ́n mọ kókó. Èyí tó sì tún kún kí a má máa wọ́ gbogbo gbà lótó. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí táwọn afáwọn fún wa níwọ̀n báyìí? Àṣírí ńlá ni. Masha Allah. Ewé àti egbò ìṣèkẹ́ wa ni. Wọ́n mọ súnmọ́ àwọn tí wọ́n mọ ewé tí wọ́n mọ egbò. Yàtọ̀ fún ti èṣù. Àbí? Yàtọ̀ fún ti ṣàìtàn. Wọ́n ní lòlòkulò fún yẹn wọ́n ní pé kò fi ọtí lo oògùn bẹ́ẹ̀ tó bá súnmọ́ wọn pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n ní àrí títí ẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n bá. Ọ̀dà. Ní Wàgàdúgù ní Wàgàdúgù mashallah. Mashallah. Ẹ ṣeun ẹ bá wa kí gbogbo àwọn tara alẹ́. Ọ̀dà. Wọ́n ní kí a máa gbọ́kàn fún àwọn dókítà olóyìnbó àwọn alábẹ́rẹ́ káyí máa gbọ́kàn fún wọn jù torí a ti rí ecography àyẹ̀wò nípa ọmọ bíbí tí wọ́n sọ pé bèjì ni tó sì wá padà jẹ́ ẹyọ kan ṣoṣo. Ẹlòmíràn ń bẹ ní ojú ogun náà. Assalamu alaikum. Ẹ kú dédé àsìkò yìí. Àmín. Naam, orúkọ yín? Ẹni náà ni mo ti sọ Alhaji Isiaka náà. Ẹni Alhaji Isiaka náà lẹ padà wá. Naam, ẹ náfikún. Mo fẹ́ ṣe àgbẹ̀ ìsìnkàn ní pé Ọlọ́run oṣù tó bá bímọ náà nípa tó jẹ́ ó tún gbé alẹ́ yìí ní tẹlifíṣọ̀n káfí kan. Pàṣẹ kí pé àwa bẹ̀rẹ̀ ojúṣe nù.
pẹ̀lú àdúrà pẹ̀lú yẹn tó bá bímọ tó bá ti bímọ ike wa jẹgbà wá gbígbà tó ń bọ̀. ọ̀dà àgbọ́yé. ẹ sọ fún ọmọ náà àwa náà afẹ́ mi nìyá ní ọ̀dọ̀ àgbàgbà. Masha Allah, Masha Allah. àwa á fi àdúrà ti fi ọwọ́ ọ̀dà ẹ ṣeun. Naam, ẹ ṣeun jazakumullahu khairan. Ọlọ́run ọba wa pa yín lé yóò sì fún yín ní yóò bá mi dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀. Ohun tí bàbá wa láti Hẹ̀ndé Alhaji Ishaq tí wọ́n ń ṣàlàyé fún ẹ̀yin aráalé, wọ́n ní kí àwé fún arákùnrin náà wípé tí Ọlọ́run ọba bá ṣe àsọ̀kalẹ̀ àǹfààní fún ìyàwó, ohun tí wọ́n bá padà bí, irú ọmọ tí wọ́n bá padà bí, kí wọ́n jẹ́ kí a gbọ́ lórí ètò yìí kan náà, ká padà wá sọ fún wọn wípé Ọlọ́run ọba ó ṣe ìyanu ohun tá a rò kọ́lá bá bẹ́ẹ̀ ni, àmọ́ àṣeyọ́wò ni ọba Allah àṣeyọ́wò ni. Bàbá wa Alfa Abdulhafiz Agoro láti Wàgá, wọ́n ṣe lálàyé fún wa wípé àwí má ṣe asọ̀rọ̀ máyẹ̀ asọ̀rọ̀ má tàsé Ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀. Tí a bá sọ wípé AS pẹ̀lú AS yóò padà bí SS, tí ò bá wá padà bí bẹ́ẹ̀ ńkọ́ má yà ṣáù lọ́lọ́run. Wọ́n ní kí a fi gbogbo ìjà fọlọ́run jà, kí àti ọkọ àti ìyàwó kí wọ́n máa bá èrè àníyàn wọn bọ̀. Ẹlòmíín kalẹ̀kùn ẹ ṣílẹ̀kùn lókè lọ́hùn. Salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahma. Orúkọ yín? Orúkọ mi ni Balkis láti Niger. Ìyá wa Balkis láti Niger. Yẹ́sà ẹ̀kọ́ ẹ̀lẹ́sà ẹ̀kú ètò. Ọlọ́run ló lètò, ẹ̀yin náà ń kọ́ ẹ̀kú dédé àsìkò yìí o. Adúpẹ́ fọ́lọ́run sà. Atẹ́gùn àti ooru Niger ń kọ́. Àánú atẹ́gùn la wà báyà sínú ooru. Ọ̀dà ẹ jẹ́ ká lọ sórí ètò lẹ́ẹ̀kan náà. Náà mo ní ẹ sọ fún ọkùnrin náà àti obìnrin náà kán ní sùúrù fọ́lọ́run káwọ̀ fẹ́ tọ́lọ́wọ́. Ọ̀dà àgbọ́yé. Káwọ̀ ohun tọ́lọ́hun ó ṣe. Náà pé kí ọkùnrin àti obìnrin náà káwọ̀ nǹkan tọ́lọ́hun ó ṣe. Ọ̀dà tí wọ́n bá ti bímọ náà. Hello. Àgbọ́yé. Wọ́n ń kúlẹ̀ wọ́n ara wa pé ká béèrè pé nípa bá fẹ́ ni ká mọ̀ fẹ́nu ara wa. Àtọ̀rọ̀ ká mọ̀ sọ fọ́nà pé nǹkan báyìí ni mò ń fẹ́. Bẹ́ẹ̀ ni, àjẹ́ wípé kí wọ́n kún fún àdúrà. Ẹ fọ́dà láti. Náà láti sìn yìí lọ. Nǹkan tẹ́mi ní láti sọ bẹ́ẹ̀ náà nìyẹn. Kódà inú wa dùn, ayọ̀ wa kún, ohun tí ẹ wí náà wàláhì ọ̀rọ̀ ni. Ẹ bá wa kí gbogbo àwọn ti Niger ní Niamey lọ́hùn. Náà masalam. Kí wọ́n kún fún àdúrà, òun náà ni ìyá wa yìí wí wípé ohun tí Ọlọ́run ọba bá ṣe tì ilẹ̀ ni ó gbé o. Bẹ́ẹ̀ ni ohun tí Ọlọ́run ọba Allah tó bá ti ṣe tì ilẹ̀ ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ ń gbé. Ọlọ́run ọba Allah tí ó dá wa, tí ó ti mà wá kó tó mà wá, ó ti mà wá síwájú kó tó mà wá. Mímọ̀ wá tá à ń sọ yìí ó ti mà wá kó tó dá wa. Ohun tá a jẹ́, ohun tá a fẹ́ jẹ́, ohun tá a padà wá jẹ́, Ọlọ́run ọba náà ló mà. Ọlọ́run ọba ló mà èso tí ń bẹ nínú aboyún. Ọlọ́run ọba ló mà oríṣi omi tí ń bẹ nínú àgbà. Ọlọ́run ọba tó lágbára, tó ní ìkápá, tó lè jí ní ìgbà tó bá pa. Torí gbogbo àwa tá à ń sùn lóru tá à ń padà jí sáyé, àánú Ọlọ́run ni, agbára Ọlọ́run nìyẹn. Bẹ́ẹ̀ èèyàn bá jí tí ò bá lè dúpẹ́ fọ́lọ́run, ẹ wí fún irú ẹni bẹ́ẹ̀ wípé afọ́kun gbému ni, amokun mẹ́kọ̀ọ́ ènìyàn ni.
torí ìyọ̀ǹda Ọlọ́run náà ni kíyàn sùn kó sì padà jí sáyé ní ìrọ̀rùn, kápá ṣe é gbé kẹsẹ̀ náà ṣe é gbé, kó lanu kó sọ̀rọ̀. Ọlọ́run ọba yìí náà ni wọ́n ní kí àwọn arákùnrin àti arábìnrin yìí wípé kí wọ́n bẹ̀ elétí ìgbáròyé ni kí wọ́n ṣe àròyé tó pọ̀ fún. Ọlọ́run ọba yóò padà dá wọn lóhùn. Ǹjẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa lóòrèkóòrè, ẹ̀yin náà ti mọ̀ wípé olóore èèyàn máa ń dúpẹ́ fún wọn ni. Ẹ wò wá kẹ́tún wa wò, ṣé ẹ̀ ń rí wa dáadáa? Kí ni ohun tó fà á? Òun náà ni wípé bẹ́ẹ̀ náà bá wo ìmúra náà, ẹ rí wípé rẹ́gí báyìí náà ni ó ṣe. Kì í wá ṣe nítorí nǹkan kan bí kì í bá ṣe ọlá Ọlọ́run àti àánú rẹ̀ tí a rí gbà láti ọwọ́ ọmọ ìyá wa ìbílẹ̀ by Abbas Couture tí wọ́n ń bẹ ní ìlú Àpápá ní Kútọ̀nù ní Benin olómìnira. Olùránṣọ ni wọ́n, olùṣe ara lóge ni wọ́n. Wọ́n ní ètò tá à ń ṣe yìí, ohun táwọn ní táwọn lè fi máa ti ètò náà lẹ́yìn, òun ni wípé gbogbo ìgbàkúùgbà tí a bá ti fẹ́ máa jáde báyìí, kásà ti máa tẹkùn pé àwọn ohun tá a máa wọ̀ ìrọ̀rùn ni ó bá dé. Ẹni bá nà kàkan sọ́mọ làkejì gbogbo ìtókùn kọ́ tiẹ̀ náà ni. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ṣe láṣepamọ́ ni o. Gbogbo ẹ̀yin náà tí ẹ wá wà lé tí ó wù yín láti máa ṣiṣẹ́ Ọlọ́run látara àwọn ètò wa ní Sunna TV, bóyá ẹ fẹ́ fún wa láwọn ẹ̀bùn láti máa fún àwọn ọmọ ní ìgbà tí a bá béèrè ìbéèrè lọ́dọ̀ wọn nípa ti Islam àti Sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tó adúpẹ́ ọpẹ́ òkun fún Ọlọ́run ọba Allah lórí ètò yìí bí ó ti ṣe lọ. Àkíyòníyàn àkọ́dọ́kà bẹ̀rẹ̀ láti orí ọ̀dà inú kan láti ìlú Congo, ìyá Nasira láti Àjàtì, ọ̀dà inú kan padà wá Alhaji Ishaq láti Hende Abdul Hafiz, afá wa dáadáa bàbá wa dáadáa yìí, bàbá wa Agoro láti ìlú Wagadugu ní Burkina lọ́hùn, ìyá wa Balkis láti ìlú Niger, àdúrà kápá ohunkóhun. Ǹjẹ́ a máa dágbélé lórí ètò yìí, èmi àti Yuslov àti Emelka Egeje àti Eleje àdágbére fún yín wípé warafa'nahu makana aliyya. Salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè Yorùbá, ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè.